Aláròyé máa wí o. Bí mo bá di ààrẹ Nàìjíríà, èyí làwọn ohun tí mo máa mójútó: Sowore. Gbajúmọ̀ ajìjàgbara tó tún jẹ́ òǹdíje dupò ààrẹ orílẹ̀-èdè yìí lásìkò ìbò ọdún 2023 lábẹ́ àsíá ẹgbẹ́ òṣèlú African Action Congress (AAC), Omoyele Sowore ti sọ wípé bí òun bá lè dépò àṣẹ orílẹ̀-èdè yìí tóun di ààrẹ Nàìjíríà lọ́dún 2027, òun máa fòpin sí ṣíṣe ìdánwò àṣewọlé tí wọ́n ń pè ní Joint Admission and Matriculation Board (JAMB) nílẹ̀ wa. Ó ní àwọn iléèwé fásitì ló yẹ kí wọ́n máa ṣètò ìdánwò àṣewọlé yòówù fáwọn akẹ́kọ̀ọ́ tí wọ́n bá fẹ́ wọ iléèwé tiwọn àti ọ̀nà tí kálukú wọn bá fẹ́ láti fi gba àwọn akẹ́kọ̀ọ́ wọlé síléèwé wọn. Ọjọ́rùú Wednesday, ọjọ́ 1 oṣù keje ọdún 2026 yìí ni Sowore sọ̀rọ̀ ọ̀hún di mímọ̀ pé ṣíṣe ìdánwò JAMB kò yẹ kó jẹ́ dandan. Ó ní dípò sísin ìlú pẹ̀lú ipá èyí tí wọ́n ń pè ní àgùnbánirọ̀, òun yóò ṣe é ní ìwọ̀fúnni ìtẹ́lọ́rùn fáwọn akẹ́kọ̀ọ́ ni, àti pé àtúnṣe gidi máa wà fún kinní ọ̀hún. Kò sídìí pàtàkì kan tí àwọn akẹ́kọ̀ọ́ iléèwé ṣe gbọ́dọ̀ máa ṣèdánwò JAMB nílẹ̀ wa mọ́. Àwọn iléèwé fásitì táwọn akẹ́kọ̀ọ́ náà fẹ́ wọ̀ ló yẹ kí wọ́n máa ṣèdánwò àṣewọlé fáwọn akẹ́kọ̀ọ́ náà. Àwọn ni wọ́n mọ ọ̀nà tí wọ́n máa gbé gbà láti gba àwọn akẹ́kọ̀ọ́ wọn wọlé lọ́dọọdún. Bákan náà ni àtúnṣe gidi máa wà fún sísin ìlú, èyí tí wọ́n ń pè ní ṣíṣe àgùnbánirọ̀, èyí tí máa fi rọ́pò rẹ̀ máa jẹ́ ọlọ́dún méjì pẹ̀lú ohun tó dáa ni. Ìwọ̀fúnni ìtẹ́lọ́rùn lèyí máa jẹ́ fáwọn akẹ́kọ̀ọ́ náà. Níbẹ̀ làwọn akẹ́kọ̀ọ́ ti tún máa kọ́ ẹ̀kọ́ pàtàkì nípa bí wọ́n ṣe lè dá okòwò tiwọn sílẹ̀ láì jẹ́ wípé wọ́n máa dúró de iṣẹ́ oṣù tàbí iṣẹ́ ìjọba kí wọ́n tó dé èèyàn láyé wọn. Onírúurú nǹkan ni wọ́n máa kọ́ láàrin ọdún méjì ọ̀hún, ó sì máa jẹ́ kí wọ́n jẹ́ ọ̀gá ara wọn lẹ́yìn tí wọ́n bá jáde láwọn iléèwé wọn gbogbo lórílẹ̀-èdè yìí. Kì í ṣe ohun tó dáa pé kíjọba kàn án nípa fáwọn akẹ́kọ̀ọ́ pé dandan ni kí wọ́n máa lọ sin ìlú bàbá wọn rárá. Ohun tó yẹ kí wọ́n ṣe fún wọn ni láti fààyè gbà wọ́n láti mọ béèyàn ṣe ń ṣe okòwò, bó ṣe lè sọ tọrọ di kọ́bọ̀ mọ́ ara rẹ̀ lọ́wọ́. Kálukú ló mọ àfojúsùn rẹ̀, kì í ṣe ipá lèèyàn gbọ́dọ̀ fi sin ìlú bàbá rẹ̀, èyí tí wọ́n ń pè ní àgùnbánirọ̀. Ìjọba kò lẹ́tọ̀ọ́ láti kàn án nípa pé kéèyàn ó sin ìlú bàbá rẹ̀. Adéwálé Adéoyè ló ṣe àkójọpọ̀ ìròyìn yìí fún ìkànnì Aláròyé.